A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ní orúkọ ti Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Mo kátọ́lá, mo kásùnlá, mo kí dòdò bàbá lahun tí ọmọ tuntun bá fẹ́ fọn orúkọ bàbá ẹ̀ ní dákọ̀. Ìbà Ọlọ́run tí ń jẹ́ èmi ní dákúndábọ̀. Má padà lẹ́yìn mi àti gbogbo ojú tí ń wò mí àti etí tí ń gbọ́ mi ní àsìkò tí a wà yìí. Ètò tí a fẹ́ sọ fáyé ìlà ń pè ní akọni ìgbà ìwáṣẹ̀. Nínú ètò akọni ìgbà ìwáṣẹ̀ yìí la fẹ́ sọ àwọn àrọ́bá torí ọ̀rọ̀ àtàsà ló parapọ̀ ló dìtàn. Ìtàn, ọ̀rọ̀, àtàsà mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ tí sàrọ́bá. Àrọ́bá àwọn baba ńlá baba wa la fẹ́ gbé yẹ̀wò. Àkọlé ètò tòní là ń pè ní ọdún bẹbẹ nílẹ̀ Yorùbá. Ọdún bẹbẹ nílẹ̀ Yorùbá. Àwọn wo ní ń ṣe ọdún bẹbẹ? Ta ló kọ́kọ́ sọdún bẹbẹ? Kí ló fà á tí a fi ń sọdún bẹbẹ? Kí sì ni ìtumọ̀ ọdún bẹbẹ? Gẹ́gẹ́ bí àwọn òkúta ṣe fìdí ẹ̀ múlẹ̀, ọdún bẹbẹ jẹ́ ọdún kan tó já sí pé ó lójú ẹni tó lè ṣe é nílẹ̀ Yorùbá torí ọdún náà wọ́n ń pè ní ọdún ikú. Ọdún ikú ni wọ́n ń pè ní ọdún bẹbẹ. Ení èjì ọba tó ti ṣe ọdún yìí nílẹ̀ Káàárọ̀ Òjíire àwọn mẹ́ta ni, ṣùgbọ́n àwọn méjì ní ìdárúkọ wọn. Ọdún bẹbẹ jẹ́ ọdún tó já sí pé ẹni tó ti rà, tó ti tà, tó ti tán, tí ń retí ikú, ìní sọdún bẹbẹ. Ọdún bẹbẹ nílẹ̀ Yorùbá ó já sí pé Aláàfin ìní sí ọdún bẹbẹ àti ìrọ́bà kan nílẹ̀ Yorùbá tó lòun tún sọdún bẹbẹ lẹ́yìn Aláàfin. Aláàfin tó sì kọ́kọ́ ṣe ìlà ń pè ní Aláàfin Ajíbóyèdé. Aláàfin Ajíbóyèdé yìí ó lògbà púpọ̀. Ọ̀yọ́ Ògbòho ló ti sí ọdún bẹbẹ torí Ọ̀yọ́ 5 ní ń bẹ. Ọ̀yọ́ Ògbòho yìí ní Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin. Àṣáájú kí n tó máa bá ètò lọ, gbogbo ẹ̀yin olùgbọ́ mi, ohun tá à ń wí yìí tàbí tá à máa wí yìí, a ti torí ẹnìkan sọ tàbí ká ti torí ìlú kan sọ. À ń wí lórí òdodo, a sì ń sọ lórí òdodo láti lè fi ìdí ìtàn tó nítumọ̀ láti lè fi múlẹ̀. A fi gbè lẹ́yìn ìlú kan, a sì fi gbè lẹ́yìn ọba kan. A kà sálíkà. Ọ̀rọ̀ tí kúnkún bá sọ, àárọ̀ ọ̀run ló sọ. Ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu ọmọ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà, bó ṣe rí inú àkọọ́lẹ̀ ìlà sí ń sọ ọ̀run. Ọdún bẹbẹ, ọdún mẹ́ta l'Aláàfin fi ṣe, odidi ọdún mẹ́ta gbáko tí wọ́n máa jẹ, tí wọ́n máa mu, tí wọ́n máa gbogbo nǹkan wà ní yótùbà yótùsẹ̀. Lẹ́yìn ìgbà tí Aláàfin bá ṣe ọdún bẹbẹ, lẹ́yìn ọdún mẹ́ta, Báṣọ̀run Ìbàtẹ́ ń ló bá Aláàfin Ajíbóyè lùgbà. Òun náà ó ṣe ọdún tí a ń pè ní Ọ̀wàrà fún odidi oṣù mẹ́ta. Àṣà ni bó ṣe jẹ́, bó ṣe rí nù, ẹ lọ yẹ̀wò ìtàn wò. Ṣùgbọ́n ṣáájú kí Aláàfin Ajíbóyèdé kó tó lògbà, àwọn ọba ńlá bíi 10 wọ́n ti lògbà. Fún àpẹẹrẹ, Aláàfin àkọ́kọ́ ni wọ́n ń pè ní Ọ̀rànyàn. Ọ̀rànyàn yìí ni wọ́n ń pè ní Ọ̀dẹ́dẹ́. Òun ni wọ́n ń pè ní Aláàfin. Òun gangan ló láàfin, the Lord of the Palace. Torí Ọ̀rànyàn yìí, Ilé Ifẹ̀ ló ti dádé, Ilé Ifẹ̀ ló ti jọba, Ilé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọlá. Abálọ àbábọ̀, Ọ̀rànyàn yìí ọmọ Ọ̀kànbí ni. Ọ̀kànbí tí a ń pè ní idẹ kò ṣe rọ àké. Ọ̀kànbí bí ọmọ 7. Ọ̀rànyàn ni àbíkẹ́yìn gbogbo wọn. Àkọ́bí Ọ̀kànbí ni wọ́n ń pè ní Olówu. Lẹ́yìn Olówu ni Onísàbẹ̀. Lẹ́yìn ẹni ọba Benin, Ìlá. Àtàwọn méjì yòókù, ẹ̀yin náà ṣe rìsáàtì lórí àwọn méjì tó kù tí ìdá akọ ni. Ó wá ṣẹlẹ̀ wípé Ọ̀rànyàn nígbà tí ọlá dé, tí agbára dé, tí ìmọ̀ dé, tí gbogbo nǹkan tí ń fẹ́ tọ́lọ́run fún, ó wá pe gbogbo àwọn ẹ̀gbọ́n mẹ́fẹ̀ẹ̀fà
ó ní ẹ lọ múra ogun, ẹ lọ dìhà mára ogun. Gbogbo àwọn tó fogun já bàbá òun tí í ṣe Odùduwà ó lọ gbẹ̀san lára wọn. Irú kí leléyìí? Gbogbo àwọn ológun ní Onísàbẹ̀ ni Ọ̀ràngún ni gbogbo wọn pátápátá wọ́n bá dì mọ́ra ogun. Toró nìkan òun ni Akẹ́yìndé gbẹ̀gbọ́n tó láyà tí gbogbo wọn máa ń bẹ̀rù, tó lọ́lá tí gbogbo wọn máa ń bẹ̀rù, tó lóògùn tí gbogbo wọn máa ń bẹ̀rù. Gbogbo nǹkan lọ́lọ́run fún Ọ̀rànyàn. Kàwé afọ wọ́n bá gbéra, wọ́n bá lọ ká wọ́n dé etí Ọya. Nígbà dé etí Ọya wọ́n gun odò Ọya kọjá. Nígbà gun odò Ọya kọjá wọ́n wá dé agbègbè kan, agbègbè àwọn Tápà ni. Àwọn Tápà sì ní alágbára làwọn náà. Ọba Tápà ńgbà náà wọ́n ń pè ní Ilé-Ìpè bá rí Ọ̀rànyàn. Ó lọ́rànyàn bó ló dà. Ọ̀rànyàn kóró fún. Ó lọ́rẹ́ mi lọ́bì kankan. Àjọ máa gbé e ni. Gbogbo àwọn tí ń dè mí náà láàmú, ìwọ náà lọ́ọ́ bá fọkọ hàn wọ́n. Torí ọkọ àtàlọ́kọ ojú. Ìwọ lata wẹ́wẹ́ tí tọ́ fi sí gbogbo wọn lójú. Gbogbo wọn tí ń fogun jà mí. Ọ̀rànyàn wá wò kí ó wò sàlẹ̀. Ó ní Ilé-Ìpè ọ̀rẹ́ mi. Sóńsó méjì ò wá lè máa gbé papọ̀. Àlejò máa gbé papọ̀. Fún mi láàyè ibi tó ibùgbé tèmi tó ti máa rí mi gbogbo ìgbà. Ilé-Ìpè bá ní kò burú. Ṣé Akin ló sì rákin? Òòṣà lóró òòṣà. Ilé-Ìpè bá kọ̀mándì èjòlá tí a ń pè ní BOA. Èjòlá tá à ń wí tóbi. Ló bá dé. Ilé-Ìpè bá pàrokò sí èjòlá. Ó pàrokò sí lọ́rùn. Ó ní ọ̀rẹ́ mi Ọ̀rànyàn ọmọ Ọ̀kànbí. Ó ní máa tẹ̀lé èjòlá yìí lọ. Ibi tó o bá ti ń lọ, tó o bá ti dé, tó o bá ti rí èjòlá mọ́, ibẹ̀ ni o tẹ̀dó sí. Ọ̀rànyàn bá ó wà lórí ẹṣin pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀. Wọ́n bá ń lọ ká. Wọ́n rìn síwájú títí. Nígbà débì kan wọ́n bá dí ẹsẹ̀ òkè. Nígbà dí ẹsẹ̀ òkè, ẹṣin Ọ̀rànyàn lọ bìrìbìrì, ó tún padà. Ó tún lọ lẹ́lẹ́kejì gírígírí, ó tún padà. Nígbà dé lẹ́ẹ̀kẹta, ẹṣin bá dúró, ẹsẹ̀ rẹ̀ tún yọ̀. Ó wọ̀ tún ó wò sí. Kò bá rí èjòlá mọ́. Ó níbi tó ọ̀rẹ́ mi wí ni. Ó bá sọ̀kalẹ̀. Nígbà ó sọ̀kalẹ̀ ní gbogbo ẹmẹ̀wà rẹ̀ wọ́n bá sọ̀kalẹ̀. Ó níbi tá pàgọ́ sí ni. Yíyọ̀ tí ẹsẹ̀ yín ń yọ̀ yẹn ni wọ́n ń pè ní Ọ̀yọ́. Ẹsẹ̀ ẹṣin tí ń yọ̀ lórí òkè ni wọ́n ń pè ní Ọ̀yọ́. Wọ́n ti ń ṣẹ́jú sí mi. Bó láti sọ̀rọ̀ yìí o ẹ̀yin èèyàn mi. Ní agbára lọ́wọ́ Ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀, a tún tẹ̀síwájú nítorí wípé ọ̀tún lọ́jọ́ yọ, ọ̀tún lóòrùn ràn. Ẹni tẹ́ ẹ ti ń gbóhùn ẹ̀ látàárọ̀ iná ní Abdulrasheed Ọlátúnjí. Ọmọ ìyá súnà nígboro Ìkìrun àgùnbẹ́ ńlé òbí. Ẹrú bá gbọ́ gbọ́dọ̀ dèrè, ìwọ fáwọn bá gbọ́dọ̀ dòpòntòrò. Ọmọ ẹ̀sùn jìnnà kan máa rómú bọ́nú. Àlùjànnú sọ̀rọ̀sọ̀rọ̀, àjàntálà sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ọmọ arílé yẹn ká ọmọ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Ọmọ kú ọmọ òfò ọmọ àdábálẹ̀ ọmọ Àtìmọ́ òde. Ọmọ asòkè lẹ́rù kalẹ̀. Àtàndá ọmọ àtàndá ọmọ àfìbọn ròyìn àjò. Ó dàárọ̀.